àwọn kan wà abiyagba làwọn. ẹ má bínú. àtún ni àwọn wo ni ẹ dákun ẹ má pè mí lákòókò yìí o ẹ tó bá ń pè mí nísìnyí ẹ dákun mo ń yin Ọlọ́run mi lọ́wọ́ o I don't have time now o ẹ ti mọ̀ pé tí mo bá ti wà lórí ìkànnì mi ráyè gbọ́rọ̀. ògo mà ní fún Ọlọ́run lókè ọ̀run mo dá gbogbo ògo àti ọlá padà fún Elédùmarè ẹni tó ní ayé. Mami máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ́ báyìí máa lọ́ọ̀fẹ́ máa láìkẹ́. Ìwọ tó rí àmì àkọ́kọ́ rẹ ṣe alágbára tá a bẹ̀ lọ́wẹ̀ ẹni tá a gbé iṣẹ́ ayé rẹ fún ẹni tá a rán níṣẹ́ ikú sí ẹ ẹni tó lòun ikọ̀ lòun ó lọ láti fi ìran rẹ ré lórúkọ Jésù irú ẹni bẹ́ẹ̀ ilẹ̀ kó gbé mi lójijì. Ó mà ṣe o ó mà ṣàmì ó dẹ̀ tẹ́lọ̀ fún yẹn torí pé Ọlọ́run tó ní májẹ̀mú o kò ní dá májẹ̀mú rẹ̀ láéláé. Gbọ́ bí àwọn kan bá fi ara wọn jì bí Bálámù àti Bálákì áńgẹ́lì tó pàdé Bálámù lọ́nà èmi fi agbára kún lágbára gbogbo àwọn tó fẹ́ gùnkè lọ fi wáré nílẹ̀ Yorùbá ó yẹ gbá ìdá ọ̀rọ̀ mi ò tí ì yé ẹ mo dẹ̀ mẹ́yẹ bọ̀ lápò jẹ́ n tètè sáré sọ ilé fún ẹ kí n tó wá máa lọ sí ìdọ̀ ilé Rẹ̀mí Ògúnjìmí èyí tí gbogbo yín mọ̀ sí ìyàwó Ojúyọbọ. Ṣé abíyá máa ń re nì àbí abíyá gbá àbí fọmọ jóná fòbò jóná àbí kí la fẹ́ pè é gan. máa tẹ láìkẹ́ máa tẹ lọ́fẹ̀ẹ́. A ò ní bẹ̀rù ká wá bẹ̀rù ká bẹ̀rù ikú àti ìjọ tí a máa gba ìkẹyìn tí ẹ̀mí ìkẹyìn máa jáde lára wa. Ó mà ṣe o. Ó dàbí ọ̀rọ̀ ajá tá à ń sìn. Thank you, Jesus. Mo gba mẹ́sẹ̀jì yẹn. Ayé rẹ ò ní dàrú. Bàbá tó ń gbọ́ mi, mo ní ayé rẹ ò ní wọ́ mi. O ò ní ṣègbé o. Látẹ̀ní lọ, ogun ọ̀run kó dúró tì ọ́. Alágbára tó lóun fẹ́ fàkókò rẹ ṣòfò. Ilẹ̀ kó gbé mi. Gbọ́ mi, Ọlọ́run májẹ̀mú tó ní agbára. Ó yá dìde, ràn wá lọ́wọ́. A lọ nínú ọ̀rọ̀ rẹ ogun ọ̀run máa bá wa lọ gbogbo ọfà gbogbo ọ̀rọ̀ alágbára tó dìde ogun látẹ̀rí sí èmi rẹ tó dìde ogun sákòókò yìí lórúkọ Jésù ó yá ogun ọ̀run dà fẹ̀mí ẹ̀ ṣòfò dà. Mo gba mẹ́sẹ̀jì yẹn pé ní tí mo sáré gbà láàrin sí wọ́n ní ẹnìkan fẹ́ yin ṣakatú ẹ̀ máa ìbọn tá ń pè ní ṣakatú ó fa ìbọn àjèjì kò ní bá ẹ ó rẹ̀ ṣàmì mọ́mí mo ní kò ní bá ẹ tilétilé ìbọn òdì tí ọ̀tá yìn nínú ẹgbẹ́ wọn kò ní bá ìpín rẹ ẹ tí mọ kankan ẹ tó kì í ó jẹ́ jáwọ́ torí ogun ọ̀run ti rí ẹ wàá dẹ̀ ṣẹlẹ́yà ẹ sọ fún pé kó jáwọ́ lọ́rọ̀ mi ta ló ń fẹjọ́ mi sùn ta ló mọ bàbá mi
torí ẹni tó ní mí ó ń bẹ lọ́run keje. Látẹ̀ní lọ ọfà táyé gbé kalẹ̀ torí ẹ lórúkọ Jésù mo ní ọfà náà kó pòórá ò ní kú fọ́tayọ̀. Jẹ́ mọ́rọ̀ mi ẹ káàbọ̀ mọ́mí má dàgbọ́ o. Ẹ jọ̀ọ́ àwọn wo ni àfáà, àwọn wo ni pásítọ̀? Ṣé ẹ̀yin àfáà wọ̀nyí ṣé ìyà ò jẹ yín ni? Ṣé bẹ́ẹ̀ ṣe ń gbé ìgbé ayé ìgbà kan ṣé bẹ́ẹ̀ lẹ ṣe ń gbé lákòókò yìí ni? Ṣé ìyà ò jẹ àwọn ọmọ jàmáà yín ni? Tó wá jẹ́ pé ibi ló yẹ ká máa rí yín. Ẹ̀yin tán fún lówó kó wá lọ sí Mẹ́kà nítorí àwọn administrator. Bọ́lọ́run ò rí yín èèyàn ń wò yín náà. Àìmọye pé èèyàn gan ò lè rí Ọlọ́run ló ń wò yín. Ìrẹ̀jẹ̀ ò sí nínú fọ́tò bó o ṣe dúró ló ṣe máa ríra rẹ̀. Ó máa ń gbà mí lójútì, ó máa ń yà mí lẹ́nu pé mo ti rìn nínú ìrìn àjò pé mo jẹ́ ẹni tí a ń sìn, ẹni tó ń sin Ọlọ́run àtẹni tó ń pe orúkọ Ọlọ́run bí ìtìjú ló ṣe máa ń ṣe fún mi nígbà tí mo bá rí àṣírí yín. Alágbára ibi ìkọ̀kọ̀ tó múra sí ayé rẹ̀ tó lòun ò ní sinmi lénìí ogun ọ̀run fẹ̀mí ẹ̀ ṣòfò dànù. Mo ń gbóhùn létí mi léraléra, mo fẹ́ mọ́nítọ̀ ẹni tó fẹ́ yìnbọn yẹn ṣùgbọ́n bóyá ó máa ṣègbé ni. tó yẹ pé mi ti gbẹnu lọ́rọ̀ yẹn ni I will just close it down. Màá dẹ̀ máa wọnú ilé lọ. Màá wá lọ dá sẹ̀ríà fún ẹni tí Ọlọ́run ń fi wọ̀n mí bó fẹ́ yin takatú sí àkọ́bí. Ó sì mórúkọ mi ni Abíọ́dún ọmọ fún mi kó o bá lè yín dáadáa kó lè jẹ́ Abíọ́dún ọmọ fún mi ni o. Yín lálẹ́ yìí tó bá dàla màá sọ fún ẹ pé ọmọ ló jẹ́. Mo gbàgbọ́ nínú Ọlọ́run mi. Agbára máa ju agbára lọ lálẹ́ yìí. Irin máa kan irin. Ìkànsẹ̀ máa ṣe kíni o. Ó máa tẹ̀ fún kan. Ẹ̀jẹ̀ máa lè jólẹ̀. Ẹ̀yin àfáà kí ló dé? Tẹ́ fi hùwà ìkà, ìwà olè, jẹgúdújẹrá. Ẹ kóra yín jọ. Wọ́n fẹ́ iná yín lọ sí Mẹ́kà. Ṣé Mẹ́kà àbí ilẹ̀ mímọ́ tẹ́ ń lọ yẹn? Ṣé bí ilẹ̀ mímọ́ ni wọ́n pè é? Ṣé wọ́n sọ pé kẹ́ ẹ lọ fi gbogbo àwọn tó ń sọ̀rọ̀ nípa Yorùbá rí ń bẹ̀? Ẹ ti ṣe o. Àwọn alágbára ìlú Èkó, àwọn Ògúnjìmí ti kó yín jọ. Wọ́n ní kẹ́ ẹ wá lọ ilẹ̀ yìí, kẹ́ ẹ lọ fi wáré. Ọwọ́ wọn ò wá ká yín, ọwọ́ wọn ò ká wa mọ́. Wọ́n ní kẹ́yìn wá lọ. Ẹ̀yin fẹ́ lọ jòkó fálísánì. Ẹ mà pé orí ara yín lẹ fẹ́ jòkó fún. Ṣé ẹ mà pé ẹ̀yin fúnra yín lẹ máa gbọ́ fàbáyì? Èyí tó pọ̀ jù nínú yín ni ò ní dé mọ́. Tó bá jẹ́ Ọlọ́run ló pè mí, èyí tó bá ti dárúkọ wá nínú àwọn tẹ́ ẹ ti délùú Mẹ́kà yẹn, tẹ́ ẹ ti gbé Kùránì yín, àbẹ́ gbé Bíbélì nílẹ̀ Ísírẹ́lì, tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ fi wáré lórúkọ Jésù, ẹ ó rí kú ọmọ ni o. Bí ẹkún báyìí ló máa ń ṣe gbére, ọ̀fọ̀ ò ní tán lé yín o.
ẹ̀yin tẹ́ ẹ lọ múra tẹ́ ẹ lọ fẹ́ fi ránrẹ́ àti rí yín o afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ yín. Bọ̀dá Emmanuel ẹ káàbọ̀ sà. Mo sọ fún yín sẹ́, mo ní mo dúró tì yín lọ́rùn ni. Gbogbo àṣírí ìkọ̀kọ̀ yín oore. I monitor you Tinubu. Àbí kí ló ń pè é? Ògúnjìmí. Mo monitor ẹ o. 100% I monitor you pẹ̀lú Sanwó-Olú. Ẹ̀yin wá wò sùsù. Ẹ kówó fẹ́yàn. Ẹnìkan lọ fi wáré. Nílẹ̀ mímọ́. Àṣẹ ẹ̀yin àfáàyè náà máa ṣe bẹ́ẹ̀. Ẹ lọ bẹ̀rẹ̀ sí wádìí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ pé ẹ lè fi gbàdúrà. Òun ni kẹ́ ẹ lọ fi gbà o. Eré ò sí báyìí o. Mami, bàbá tó ń gbọ́ mi, ẹ lọ kún fún àdúrà. Ẹ lọ kún fún àdúrà. Torí pé táwọn bá ṣọ́ra, ẹlòmíì máa fi tiẹ̀ kó bá tẹlòmíì. Torí pé aircraft tí wọ́n máa já. Inú mi dùn láti gbọ́ ìròyìn náà. Torí pé èmi náà ń bọ̀ létí òkun lọ́la. A wá wò pé bóyá wàá ríṣẹ́ jẹ́ o, bóyá ò ní ríṣẹ́ jẹ́ o. Àwa wò. Ntí ọ̀tá ń lò yìí, ó gbọ́dọ̀ mọ́fò. Ṣàmì. Mami, wọ́n yìn lọ́wọ́lọ́wọ́. Ó dàbí pé máa kọ́ọ̀tì ètò yìí. Ìyàwó Tinubu, ó lè mú jẹ o. I'm coming for you 100%. Torí pé àbíyàgbà ni ẹ. Ṣùgbọ́n wọ́n gbé ṣakatú, wọ́n fẹ́ yìn. Mo dẹ̀ fẹ́ lọ pàdé wọn. Mo fẹ́ jẹ́ kẹ́ni tó yìn fẹ́ yìn yẹn. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé kíkéré labẹ́rẹ́ kéré kì í ṣe mímì fàdìyẹ. Èmi ò ní ó ṣẹ́wọ́ ẹ̀dúró. Ṣùgbọ́n tó bá yìn tí ilẹ̀ bá mọ́ bá ajẹ́pọ̀ Ọlọ́run májẹ̀mú òpè mi. Mo fi Bíbélì búra òun rèé. Tó bá yìn tí Ọlọ́run sọ fún mi tí mo rí ìsinsìnyí yẹn. Ìran ẹ̀ méje máa ya wèrè. Ṣàmì bá mi ṣàmì. Nítorí pé wọ́n kówó fún yín. Wọ́n fún yín ní Mẹ́kà. Mẹ́kà tán dẹ̀ fún yín ni pé kẹwàá lọ fi wáré nílẹ̀ Mẹ́kà. Tinubu mo rọ́wọ́ ẹ o. Ẹ̀yin àtàwọn sọ̀ǹgbé yín àrọ́wọ́ yín o. Ẹ̀yin àfà ẹ̀bẹ̀ kan ní má bẹ̀ yín. Ó ní pé kẹ́ tètè jáwọ́ kẹ́ padà. Tẹ́ ò bá padà. Nítorí pé téèyàn bá ti wà tó jẹ́ ọ̀dájú, ikú òjijì ní irú wọn máa ń kù. Torí pé Bíbélì ní kí sọ fún ènìyàn burú pé kì yóò dára fún. Fúnmiláyọ̀ Ilésanmí wàrà ànúgbà. Ẹ bọ́ ọ̀tá ẹ lọ wò ó. Ẹ̀rù ti tún bà àwọn àfáà yẹn báyìí torí pé a ti gbé síta. A ti gbé síta. Ẹ lè rí ṣe. Ọlọ́run ò jọ yín. Ẹ̀yin àmọ̀kàṣebí. Ọlọ́run ò jọ yín o. Ẹ dẹ̀ gbààwẹ̀ 30 days. Làlátù kọ́dùrì lẹ́ ń ṣe lọ báyìí ń wojú Ọlọ́run. Ṣebí oṣù ìyẹ́ ẹ̀ṣẹ̀ la pé kí ló dé tẹ́ wá gbowó tẹ́ lẹ́fẹ́ lọ fi wáré nílẹ̀ mímọ́. Ẹ fọmọ di o.
ẹ fàyà di o. Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá gbé odi dìde a ó fi àkọ́bí rẹ̀ bẹ̀rẹ̀, a ó fi àbíkẹ́yìn kẹ́yìn rẹ̀, èyí tó já sí pé wọn ò ní nísinmi. Ẹ ò lè nísinmi o. Gbogbo ẹnikẹ́ni tó bá gbógun ti ilẹ̀ Yorùbá, ogun ọ̀run á gbógun ti wọn. Ìkọ̀kan máa láì lọ́wọ́ ọmọ ọwọ́ yọ, ìkọ̀kan báyìí lẹ́ máa sọ ọmọ nù. Èyí tàfà ìjẹ̀ǹgbẹ̀dúró mẹ́. Mo mú kan bọ̀, ìtumọ̀ ìgbálẹ̀ tí APC ń lò láìpẹ́ láì jìnnà. Mo máa túṣì dé ìsàlẹ̀ kókó ẹ̀. Ìgbálẹ̀ tá ń lò yẹn, mo máa tú fún gbogbo ilẹ̀. Bọ́n ṣe ṣe ìgbálẹ̀ yẹn, Ọlọ́run máa ṣe kíni o, ó máa ràn wá lọ́wọ́. Alẹ́rù máa bà wọ́n, ohun ìkọ̀kọ̀ wọn mo máa tú gbogbo ẹ̀. Wọ́n ti kì í líbọlé ọgbọ́n, ó dẹ̀ dìde náà kó ta wọ́n ń takùtà. Yóò wá dá Rẹ̀mí. Rẹ̀mí Ògúnjìmí. Ṣé òpònú ni ẹni jọ kí ló wá lọ sí House of Rep? Wọ́n ń pààyàn, wọ́n ń jọmọ gbé, oníkòkàn ọ́, ọ̀rọ̀ òṣèlú ló ń sọ. Ó ń sọ fún ẹni tó ń jà, tó ń sunkún, tó ń sọ wípé ilẹ̀ kan wà nǹkan ṣe sí. Ìwọ wá ní ẹ ṣó yẹ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn pé ṣe bí ọmọ APC ni kò ní dá fún ẹ o. Kó lè dùn mí nígbà tó jẹ́ pé ọmọ kan ṣoṣo tó o bí sáyé òun náà ló máa fi ṣèrúbọ last. Nígbà tó ti ń bá ọkọ rẹ tó ti ń bá pọ́mọ tí ẹ jẹ, ó wá mọ́yọ̀ kan ṣoṣo tó bí yẹn, ó rò pé wọn ò ní pàjẹ́, ogun ọ̀run máa pàjẹ́. Àwọn ọmọ ò rí bí gbà, wọn ò lè lọ léèwé, wọ́n ń fà wọ́n ní pásídẹ̀ǹtì bá ti ṣẹlẹ̀, wọ́n fi wọ́n tọrọ owó ni. Bàbá màmá tó gbọ́ mi, ọ̀rọ̀ ta lẹ́yìn a máa sọ dọjọ́ mi. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni pé nígbà tó wà House of Rep tó lè máa sọ wípé èèyàn kan ń fi ọ̀rọ̀ òṣèlú tó ní pátì kan sí pátì kan jọ, ṣé wọ́n gbági mọ́ Rẹ̀mí létí ni? Ọmọ kan ṣoṣo tó dẹ̀ bí náà, ọ̀dájú ọmọ, òun ló ní kó lọ pa náà yẹn o. Ìwọ wá wò ṣùṣù, ó ní ká má sọ̀rọ̀ irú ẹ̀rọ yẹn ní Senate. Ṣé kìí ṣe pé igi fẹ́ dápa ẹ́? Torí bí èpè ni mo wá gbé fún ẹ lẹ́ni Rẹ̀mí. Ó gbọ́dọ̀ jẹ́ abíyamọ tòótọ́, kó má kẹ́kẹ́ kí ẹran ara kó má bu ara rẹ̀ má bù má sọ. Adúrúmọ́ ṣe ń pààyàn. Ṣùgbọ́n mo mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn àwọn tiẹ̀. Kéèyàn ò bá ya ọ̀dájú tó jẹ́ pé kò bọ́mọ tó àdọ́tì ọmọ, bóyá o dẹ̀ bí látàbẹ́ ẹni, o ò gbọ́dọ̀ ya irú ọ̀dájú tó yà yẹn. Wo Rẹ̀mí, ó yẹ kí n ṣe fún abọ̀mù fún ẹni, ṣùgbọ́n mo fẹ́ lọ dá sẹ̀ríà. Ṣé mo ti lo táìmù wo mo ti lò? 35 minutes. Ok, ẹ̀yin èèyàn mi, ẹ má bínú, ẹ jájọ pàdé létí òkun lọ́la, láàárọ̀ ọ̀la, ẹ jájọ pàdé ńbẹ̀. Mami ó máa lágbára, ó máa tọ́ọ̀fù gan, a máa fi gbogbo àwọn àfá ìkà wọn yẹn, a máa fi wọ́n ré létí òkun lọ́la. Tinubu, ìyàwó rẹ̀, ẹ̀yin méjèèjì, ẹ kàgbákò lálẹ́ ọ̀la o, ẹ mò ń bọ̀ wá. Ṣùgbọ́n ìwọ tó fẹ́ yin sakatu sí mi yẹn lálẹ́ yìí, àjọ máa mú kanlẹ̀. Mami, ó dàbọ̀ sà, ó dàbọ̀ mọ̀, ẹ má bínú o, ẹ jọ̀ọ́, mo máa rìpíìtì ọ̀rọ̀ yẹn
fúlì lọ́la ṣùgbọ́n mo fẹ́ dá ẹni tó fẹ́ ṣiṣẹ́ yìí mo fẹ́ dá lóhùn kó tó lè pọ́ múra rẹ̀ tán yóò dára fún yín. God bless you. Orí rẹ ò ní gbàbọ̀dé o, ayé ò ní ta ẹ́, àṣìta ìbọn tójú oorun tójú àlá kò ní bá ẹ, orí rẹ ò ní gbàbọ̀dé. Tábàárí ẹnikẹ́ni tó wà lórí ìkànnì yìí tí a ti fi kú lọ lóru èní o, mo yí dànù, ẹ̀mí máa yí dànù, bẹ́ẹ̀ lẹ̀mí máa wí. Jésù Olúwa tó olùgbàlà wa náà. Àmín, àmín, àmín lórúkọ Jésù. God bless you. Bye for now.